adúpẹ́ mo kí yín madam. Yes sir. ẹlẹ ẹkúṣẹ́. Yes sir. ẹ̀yin ló wà ń bí báyìí. Bẹ́ẹ̀ni sir. Adùnfẹ́ foundation ló bá yín lálejò ní òní. Sir, ẹ káàbọ̀ sir. ẹkúṣẹ́. ẹ jọ̀ọ́ ǹjẹ́ àlè mọ orúkọ yín. Orúkọ mi ni arábìnrin Mrs. Olúwatóyìn Adéoyè. Mrs. Olúwatóyìn Adéoyè. ẹ̀yin ni ìyá àgbẹ̀sà tẹ wà ń bí báyìí. Bẹ́ẹ̀ni sir. Ok, àwọn ọ̀jọ̀gbọ́n kan ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan jáde. Wọ́n ní pé ìdá ọgọ́rùn-ún kan ni àwọn obìnrin tí wọ́n wà nínú ayé. Wọ́n ní pé nínú ọgọ́rùn-ún kan yẹn, wọ́n ní nǹkan bí ọdún mẹ́wàá sígbà tá a wà yìí. Wọ́n ní single mother ó kéré pin wọ́n á tó 65% tí ò sí ilé ọkọ. Ìyẹn márùndínláàádọ́rin ìdá márùndínláàádọ́rin ní ò lọ́kọ tí wọn ò sì ní lọ́kọ fún nǹkan bí ọdún mẹ́wàá sí gbàgbà wáyé. Wọ́n wá ní ìjọba tó wá wò ó àwọn tí wọ́n jẹ́ bí sisi tàbí tí wọn ò tí ì lọ́kọ tí wọn ò tí ì bímọ rí wọ́n ní àwọn yẹn wọn ò ju 20% lọ ìdá ogún. Tọ́lábi kún 65 á rí pé ó di 85 ó kù 50% nílẹ̀. Wọ́n náà obìnrin tó wà nílé ọkọ lónìí wọ́n ní 50% ni wọ́n wá jẹ́ ọgọ́rùn-ún. Ẹ̀rọ bá àwọn ọ̀jọ̀gbọ́n yẹn bọ́n ṣe pín. Gẹ́gẹ́ bí obìnrin kí ni ojú ìwòye yín kí ló ń fà á? Tàbá wo lẹ́yìn òde òní single mother ti pọ̀ jù lóòótọ́ àti lódodo ó ti ráńpà bọ̀ kí lójú ìwòye tì í mà. Ẹ ṣe olóòtú. Ojú ìwòye tèmi ni pé àárín àwọn obìnrin náà ni obìnrin àtọkùnrin ni kinní yẹn pọ̀ sí. Bí láàárín ọkọ àti ìyàwó ọkùnrin míì ó kọ ojúṣe ẹ̀ sílẹ̀ láti ṣe. Obìnrin míì kò ní àfaradà kò ní àfaramú pé ó gba nǹkan tọ́lọ́ ń ṣe fóun. Then ntẹ́mi bá kọ̀ sọ ni pé gbogbo àwọn obìnrin gbọ́dọ̀ ní iṣẹ́ lọ́wọ́. Tí obìnrin bá ní iṣẹ́ lọ́wọ́ kò sí nǹkan tí ọkùnrin bá ṣe kò ní ríro ó máa lè tẹ́kì àwọn ọmọ ẹ̀ because ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń ṣẹlẹ̀ náà ni pé ọkọ mi ò sanwó school bá ọmọ school ṣe fẹ́ wọlé school yìí oríṣiríṣi inú ilé ló ti máa ní issues nítorí àti ràwé àti sanwó school àwọn ọmọ bọ̀ tí obìnrin bá níṣẹ́ lọ́wọ́ tí ọkùnrin tó bá fi iye kan sílẹ̀ ìyàwó náà tóun náà bá ń ṣiṣẹ́ ó máa fèyí tó bá kù á fi sí nígbà míì irú nǹkan báyẹn kò máa ń jẹ́ kí inú ilé dàrú but ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nígbà míì máa ní pé torí pé bàbá alágbájá òun ló ra gbogbo ìwé àwọn ọmọ ẹ̀ ọkọ tòun náà ó gbọ́dọ̀ ra ìwé ọmọ tí nígbà míì apá ọkùnrin yẹn lè má ka ìmíì náà kò dẹ̀ ní fẹ́ ṣe tó wáyé kán jọ fi sùúrù yanjú ẹ̀ wọn ò ní fi sùúrù yanjú ẹ̀ ló máa ń jẹ́ kí irú nǹkan tẹ́ sọ yẹn kó wáyé bọ̀ n tẹ́mi bá gbà lérò fún gbogbo àwọn obìnrin ni pé ká níṣẹ́ lọ́wọ́ ká má dé kọjá àyè ara wa ọmọ ìyá alágbájá ń lọ sí skul pèmí náà fẹ́ mọ́ ọmọ mi lọ ìyẹn náà tún máa ń pẹ̀lú. ṣé bí àwọn nursery. bẹ́ẹ̀ ni ìyẹn náà tún máa ń pẹ̀lú dá wàhálà sílẹ̀ nígbà míì apá ọkọ iṣẹ́ tó ń ṣe ó lè má ka ó dẹ̀ lè ka kó jẹ́ pé kò ní intention láti ṣe anything bọ̀ tíyàn bá ó ní ìwọ̀n eku ẹ má bínú pé mo gbé sá tí ibi tí agbára oníkálukú bá gbé mọ́ òun ni kó máa ṣe nǹkan tó bá fẹ́ ṣe so kò ní jẹ́ kí marriage kó máa dàrú then a mọ̀ pé ìlú máa rí bí ó ṣe rí yìí níbi tá a bára wa yìí náà tí ọkọ àti ìyàwó bá gbọ́ra wọn yé àìmọye ìdílé tó ti túká látòrí pé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà Ọlọ́run dẹ̀ bá wa dẹ́rù ẹ̀ lágbára Ọlọ́run. ẹnìkan ló ti rẹ̀ fún láti ṣe ìgbàṣẹ ọ̀rọ̀ tí ẹ sọ obìnrin kan ló wá sọ́dọ̀ wa ó ní ọlọ́fẹ̀jọ́ ọkọ rẹ̀ sùn wá ó wá ní ọkọ òun ó ń gbìyànjú ó ṣe gbọ́dọ̀ ṣe òkun ní kíbi ló ṣe ó ní ó kéré tó máa ń fáwọn ní 40,000 naira lóṣù ó wá ní kò tó wọ́n ní sẹ́wọ̀n ni wọ́n ń ṣe òun ò níṣẹ́ mo fi ń sọ ohun tí mo fi ń ṣègbásí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wípé iṣẹ́ ó ṣe pàtàkì àbí kí ni kókó ní àyè. iṣẹ́ ó ṣe pàtàkì fún àwọn obìnrin dáadáa ọkùnrin tó ń fi 40,000 lẹ̀ náà ó gbìyànjú because ẹlòmíì bá ṣe sọ yìí kò fi 10,000 lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè mọ̀ tíyàwó ẹ̀ bá ti ń ṣiṣẹ́ tán jọ gbọ́ra wọn yé so kò ní sí gbọ́n mi sí omi òtó láàrin wọn. ọ̀dà àwọn tí àwọn 20% ìmọ̀ràn kí lè lè fún àwọn single mother tí wọ́n lè di ọlọ́kọ.
ìmọ̀ràn mi náà sì wọ́n ojú pé kán níṣẹ́ lọ́wọ́ kán dẹ̀ ní àfaradà then kán tún náà mójú kúrò nínú gbogbo nǹkan téèyàn kó dẹ̀ nítẹ̀lọ́rùn níwọ̀n ba nǹkan tí ọkọ ẹ̀ bá ṣe fún un tọ́lọ́n dẹ̀ fún wọn láti máa ṣe kán nítẹ̀lọ́rùn. ìmọ̀ràn wọn lè fún àwọn sisi lẹ́pẹ́ wọn èjì ìgbọ́kọ̀. ìmọ̀ràn mi fáwọn sisi ẹgbẹ́ tó ojúṣe ẹ̀mọ̀ ilé láti dìyà. bẹ́ẹ̀ ni ta ìmọ̀ràn mi sí fáwọn sisi ni wípé kán wo ojú ilẹ̀ dáadáa wọ́n tó kẹsẹ̀ bọ̀ because ẹlòmíì yoyoyo ta ló máa rí tó bá wọlé tán á wá di wàhálà sí lóyún ọrùn ṣé rí gbogbo ọkọ àtìyàwó Ọlọ́run nìkan ló máa ń bá wa tó àárín ló mọ àárín nǹkan tó máa ibi tó ti bẹ̀rẹ̀ la mọ̀ àti mọ ibi tí ó máa ẹ̀ sí. bọ̀ ìmọ̀ràn mi táwọn títí ni pé káwọn náà kàn try kàn níṣẹ́ lọ́wọ́ tó bá sì níṣẹ́ lọ́wọ́ tó dẹ̀ nítẹ̀lọ́rùn tí ọkàn wọn bá fún wọn ní 2,000 naira tóun náà tó fi bí 1,000 àbí 2,000 sí tó bá fi manage ṣe nǹkan tó fẹ́ ṣe nínú ilé kò lè sí jà bọ̀ tó bá ti wò pé ó gbọ́dọ̀ fóun ní gbogbo nǹkan táwọn bá nídìí nínú ilé wàhálà ló máa dà. wàhálà máa dà. bẹ́ẹ̀ni. but ẹ jẹ́ kí n wo kí ni kan pẹ̀lú ẹ má bínú máa o ọkọ yìí sẹ̀yìn rí kẹ̀. dáadáa. kí ló dé fi lè kẹ́rù ń jáde kẹ́ bínú. torí pé Ọlọ́run fún mi nítẹ̀lọ́rùn náà ni mo dẹ̀ gbà. Ọlọ́run fún yín tẹ́lọ́rùn ẹ̀dẹ̀ gbà á. bẹ́ẹ̀ni. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. arábìnrin Mrs. Olúwatóyìn Adéoyè. ilé yóò ní dàrú lágbára ni ẹ bá ní ìjọba nǹkan kan yín o. ẹ̀yin yá wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu ìyá wa Mrs. arábìnrin Adéoyè òun lẹ ti gbọ́ yẹn nípa pé àwọn ọ̀nà tó yẹ pàmò fi ń di single mother lónìí pé single mother ti pọ̀ jù kí ló wá fà á báwo la sì lè dẹ́rọ̀ single mother òun lè náà ti gbọ́ lẹ́nu obìnrin lọ sọ̀rọ̀ yẹn o yẹn ni pé ó jẹ́ kó yẹ pé iṣẹ́ ọwọ́ gbìyànjú láti ní iṣẹ́ ọ̀tẹ̀ pamọ́sẹ̀ má dẹ̀ ní lọ́kàn pé gbogbo nǹkan tó fẹ́ ṣe gbogbo ẹ̀ àtẹ̀bí ọmọ ní àṣekínní ọ̀tọ̀ fún mi pé ọkọ ẹnìkan ni ó máa gbé rárá o ọkọ rẹ nìkan kọ́ o pàápàá jùlọ ibi tí agbébára dé Nàìjíríà lónìí ó ti kọjá pé ó ti di àjọgbé ó ti dàjọgbé Ọlọ́run ràn bùa lọ́wọ́ ẹ bá wa share ẹ bá wa love ẹ bá wa like ẹ ilé tí náà ní dàrú ẹ̀yin náà lè lọ sí comment section ẹ sọ ojú ìwòye yín a sì ká a sì gbé jáde fún yín lágbára Ọlọ́run ọjọ́ nígbà míì ẹ tún máa pàdé wa má bínú ọjà ẹ tún máa pàdé wa sa Olúfúnṣọ́ Adéjàre Adéjọba tí ń jẹ́ gidi náà orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi bí mo bá jí máa fọ́ gbárí mi mú orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi.